àti àwọn àbáláyé. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí Nàìjíríà bá máa balance àfi kí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ sójú kan. Ihun tó fà á tí gbogbo ẹ̀ fi ń dàrú tẹ́ bá lọ tẹ́ bá bọ̀ religious ni. Kí ìfẹ́ wà ní Montreal láti sọ. Tí wọn bá ti parapọ̀ sójú kan kí ìfẹ́ wà ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ní ìgbà kan rí ohun tá a bá nínú ọ̀rọ̀ Yorùbá ni wípé ọba ba lélé ọba ba lóko. Ohun tá a bá nínú ọ̀rọ̀ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n nísìnyí sórí bẹ́ẹ̀ torí ipò tó lágbára ni. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ tó wà níbẹ̀ táwọn èèyàn fi ń bẹ̀rù ipò yẹn gangan wọ́n ti ń jẹ́ kí àwọn èèyàn máa rí kọ́kọ́rọ́ yẹn. Àṣírí tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Wọ́n ti ń jẹ́ káwọn èèyàn máa rí kọ́kọ́rọ́ yẹn. Kọ́kọ́rọ́ tí wọ́n sì rí yẹn ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn tó fi ń sáwá bá wọn ó ti ń jẹ́ kí wọ́n máa wò wípé wọ́n dà pé kò sí nǹkan kan láàyè. Táwa sì mọ̀ wípé 10 ó wà láàyè yẹn. Lórúkọ Jésù.